home. Sheikh Ahmad Gumi don dey carry you and myself go where we no know. Gumi don dey carry Nigerians go where we no know. Ọlọ́run ṣàánú wa o. Sheikh Gumi ó ní gbogbo àwa Nigeria la máa support wa ti agree láti support òun láti retaliate sí America torí pé wọ́n ju àdó olóró sí àárín terrorist brother wọn freedom fighter northerner. Sheikh Gumi nígbà wo làwa Nigeria tí wọ́n ṣe meeting? Ìgbà wo la bẹ́ẹ̀ ṣe meeting? Kò máa ṣe yẹn nìkan. Gumi mà ti báyé jẹ́ ó mà ti bọ̀run ṣe jẹ́. Sheikh Ahmad Gumi dey carry us go where we no know. Have you never hear wetin he talk? He said President Trump of America, he dey fight their terrorist freedom fighter in the north because of Biafra. Which kind wish be this one now? Come watch the video now. Wato ƙasar American nan fa ban son kausasa magana game da ita, amma dai gaskiya munafuka ƙasa ce. Lokacin da Najeriya ta yaƙi da Biafra, su suke taimakawa Biafra. Kasan ma da ta ba mu taimako farko shine ƙasar Rasha. Saboda haka suna nan suna jin haushin ƙasar Najeriya da kuma 2015 suna cewa ƙasar Najeriya zai wargaje. Wai sun yi dirasa sun ga cewa ƙasar Najeriya za ta wargaje. Gashi shekarun sun wuce kasa ba ta warga fatan dai muna sharri take yi. To da muka ji wannan kage da kazafi da ƙarya da ya fito daga bakin Amerika a lokacin da ta fito daga wani barna a ƙasan Gaza, muka ce wayannan mutanen nan ba su samu abin da suke so a can ba, ko akwai wani nufi ba abin da suke faɗa ba. Ba ƙarya ne, mutane da yawa na mutuwa a Najeriya, musulmi da kirista, kai wanda ba musulmai ba ma kowa ma dai ana samu wannan. Sannan kuma ana faɗa tsakanin ƙabilu, ana faɗa tsakanin makiyaya da masu noma. To duka wannan haɗe a cikin wannan rikicin kawai mutum daga Amerika ya tsame kawai kirista da ke wasu wake, alhali muna zaune da su. Lokacin da ke maganan shugaban soja na koli kirista ne, cikin manya-manyan sojojin nan na Air Force kaɗai ne musulmi, duka kirista ne. To yaushe za a zo a ce muna kashe kirista? A sha akwai wata manufa, da wannan manufan ne ya ce to maganin maciji mai a datsa kan. Ba Amerika kaɗai ce a duniya ba wadda yake za ka rasa abun ba ka yi hulɗa da ita ba. In kayan kere-kere muke da akwai ƙasar China, in kayan ƙarfi ne akwai ƙasar Rasha, sannan kuma ko da tattalin arzikin ƙasa yanzu akwai wasu ƙasashe da ake kira BRICS wayanda ke sun ƙoƙarin haɗuwa ne domin su ga cewa wannan babakere da Amerika ta yi tattalin arzikin ƙasa an karya shi. Kuma Najeriya ta shiga cikin shi tsundum. To me muke tsoro? Akwai kasashen da suke rayuwa tare ba sun ma wai akwai wani abu Amerika ba. Ashe yanzu lokaci ya zo wannan makasan nan da bata nuna muna tana kaunan mu ba, sai dai kawai ta tsatse mu ta raba mu ta cutar da mu. Sharia strike yẹn ní Sokoto ó dùn Gumi. Gumi fẹ́ kú ó dé yìí má padà pa yín ara ẹ̀ nínú kó hang ara ẹ̀ torí ibi tọ́rọ̀ yìí lọ air strike ẹyọ kan lẹ́sìrí ní Gumi fẹ́ kú. Ẹ notice wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn northern leaders and elders wọn tó wà relevant wọn condemn air strike yẹn, kì í ṣe pé inú wọn dùn sí o, wọn wá sọ ní public, wọn ń japoró lábẹ́nú. Gumi nìkan òun ló ní orí kunkun, ó ní I am not afraid of President Trump. Bóyá ń ta bàbá Tinubu láyà àtijọba wọn tó ń ti bàbá Tinubu pé ẹ kí ló fẹ́ ṣe gan. What can you do sef? Ó ṣe fẹ́ ṣe the same thing fún President Trump. Ṣùgbọ́n ó believe wípé òun lè manipulate Nigerians. The northern leaders and elders has forgotten ìgbà tó jẹ́ pé backwardness ní tiwọn. Wọ́n sì fojú Nigeria 20 years ago wo Nigeria àsìkò yìí. Ìlú ti yí orí ti change. Gbogbo àwọn nǹkan tẹ́ ń ṣe 20 years ago wọn bí ìyá yín re mọ́. A máa speak out àsìkò sọ̀rọ̀ sókè láwà á tú àṣírí yín fún gbogbo àgbáyé. Àbẹ́yìn ò máa gbọ́ nǹkan tí Sheikh Gumi sọ. Ó ní President Trump o tó wá attack o tó air strike tó land ní Sokoto kì í ṣe fún against terrorists, ó ń jà on behalf of Biafra. Ó ní Biafra ló ń jà fún. That President Trump is fighting for Biafra people, is on the Biafra side. Ẹ bá wa bèrè lọ́wọ́ Sheikh Gumi kí ló kan terrorism tó wà ní northern part of Nigeria àti Biafra agitation. Torí ọmọ Yíbò àtàwọn ọmọ Biafra pọ̀ ní north, gbogbo ìgbà tí agitation Biafra ń lọ tó gbóná ìjọ ever rí gbà kan tí orí wọn ní north tí wọ́n gbé kíní wọn flag
tí wọ́n ṣe rally back to back ńbẹ̀ ní south east lọ́dọ̀ wọn nílẹ̀ Yíbò náà ti ń ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe. How come tó ṣe wá jẹ́ wípé nísìn Trump is not fighting to rescue Nigerians from the terrorists that the northerner called freedom fighter wọn, that the President Trump is fighting on behalf of Biafra, is supporting Biafra. Ọbẹ̀dé ẹ̀pọ̀ òun náà ló support ẹjọ́ máa support wọn lọ. Ẹjọ́ máa support wọn lọ kó ṣáà ti má pa Nàìjíríà sí tán. Mi ní gbàgbé láéláé fídíò bọ̀bọ̀ yẹn máa yẹn mi mọ́ rí kọ́lọ́n kó dẹlẹ̀ fún lọ́rùn. Sunday Ayẹni ní Èkìtì ìrántí story yẹn tí wọ́n tẹ̀lé àwọn ọmọ àlè olóbùkún freedom fighter terrorist wèrè wọ̀nyí. Wọ́n tẹ̀lé lọ sáàrin oko lẹ́yìn ìgbà tán fi màálù jẹ oko ẹ̀ tán. Wọ́n tún tẹ̀lé lọ sóko wọ́n pa sáàrin oko. Wọ́n dẹ̀ fi àdá ọwọ́ wọn very sharp wọ́n fi la ikùn ẹ̀ báyìí wọ́n dẹ̀ kó ìfun ẹ̀ wọ́n dẹ̀ ń wọ láàrin oko kí níyẹn ò kúrò memory mi. And these people are calling them freedom fighter. Who is even fighting the north? Who are the people fighting against northern part of Nigeria? Why did not need the freedom fighter? For what? Ṣé ilẹ̀ Yorùbá ló ń kógun jà wọ́n ni? Àbí ilẹ̀ Yíbò? Àbí àwọn wo ló ń kógun jà northern part of Nigeria that they need freedom fighter tó wá jẹ́ terrorists? Ó ní freedom fighter wọn. Who are the northern part of Nigeria fighting against? Ta ni wọ́n jọ ń jà tó ṣe need the freedom fighter? Ẹ máa wo manipulation wọn. They are trying to manipulate all of us. And I'm calling on Southerners now, this particular period. Please, let's unite now, at least for once. Èèyàn tó bá sọ wípé ohun tí bàbá Tinubu ṣe lórí ọ̀rọ̀ insecurity yóò kù díẹ̀ káàtó. Alẹ́ ni ègbé ni ẹsẹ̀. Ṣé ọmọ iye ọdún tèmi àti ẹ ti ń jàjàjà tá a ti lẹ bàbá Tinubu lóko àti tẹ gògóńgò àti tẹ ìfún ẹ kò sí èpè kò sí èébú tá a fún bàbá yẹn tán. Kò lè ṣe ìgbà tó jẹ́ pé òun náà wà lára àwọn tó kó terrorist wá àwọn náà jọ finance ẹ ní wọ́n jọ ṣe kinní kan bàbá yẹn tún wá dìde ńsìn torí tí ò bá lọ́wọ́ sí ipe kí President Trump kó jọ wà in partner kó jọ agree pé yes I agreed with you as a president of Nigeria. Ó yẹ ẹ máa bọ̀ ẹ wá kún wa lọ́wọ́ ṣé rò wípé Trump lè ṣe anything ni. So tá bá ṣe praise Trump ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ títí ọ̀dọ̀ títí wa náà ọ̀dọ̀ títí wa yẹn gangan ọpẹ́ tọ́ sí náà. Ọ̀rọ̀ pé wọ́n ní kọ́ ọ̀rọ̀ àbòsí kọ́ mo ní mi ò ṣọ̀tẹ̀. Tó bá níbi tí bàbá tún ti ṣe tí ò wà òkè tó gbé gbági a tún pariwo ní ṣùgbọ́n lórí eléyìí mo mọ iye ọdún tèmi ti ń fẹ́ fún tí mò ń lanu pa àbọ̀n ṣe máa ń bú mi. Tọ́lọ́run wá gbọ́ nísì tó kó sí wọn nínú tó bá sọ wípé àwọn méjèèjì àti Amẹ́ríkà àti bàbá Tinubu àti gbogbo wọn àwọn náà jọ dá ọ̀rọ̀ terrorism sínú Nàìjíríà tó bá jẹ́ pé àwọn náà lọ́lọ́run wá lò láti clear off èwo wà tiẹ̀ ṣé ìwọ ló fẹ́ lọ clear bẹ́ẹ̀ ni gúrùpù mélòó ló rò ọ̀pá mélòó ló rò epo lè ṣiṣẹ́ yìí ọmọ ogun mélòó ló rò epo lè ṣiṣẹ́ yìí àwọn tó lè ṣọkọ ìyá wọn àwọn lélẹ̀ and to tell you that ọ̀rọ̀ yìí ò tí ì yé èmi lọ títí kí ló dé tí ọ̀rọ̀ pé wọ́n fẹ́ clear terrorist ní northern part of Nigeria ó ṣe wá mọ́ mi láyà Gumi ju every other person lọ notice wípé àwọn northern leaders and elders mélòó lórí tó condemn kìíní yẹn àwọn tó wà relevant inú wọn condemn ẹ rò pé inú wọn dùn sí ni wọ́n mú mọ́ra ìsònú ẹ̀kú ọ̀nà àtijẹ́ wọn ti dí bàbá Tinubu dẹ̀ ó ti tilẹ̀kùn mọ́ wọn ó fi kọ́kọ́rọ́ pa ó fi kọ́kọ́rọ́ pa ó fi kọ́kọ́rọ́ pa mọ́ gbogbo ibi tí àwọn northern leaders and elders tó ti ń kó owó Nàìjíríà pátápátá tó fi ń ṣe owó ara wọn tó fi ń ṣe nǹkan tiwọn gbogbo ẹni bàbá Tinubu ti gbẹ́sẹ̀ lé ó ti tilẹ̀kùn pa bàbá ju kí ìsàbíyá àbíyákọ bàbá ti lọ mú kí mo mọ ibi tí kí yẹn wà ọwọ́ màámi Olúrẹ̀mí ni Olúrẹ̀mí mi in Tinubu's voice ọ̀dọ̀ màámi Rẹ̀mí ni bàbá Tinubu lọ fi kí yẹn pamọ́ sí wàláì tẹ́ ẹ bá lọ rán àrá kò lè gbé kí yẹn jáde lọ́dọ̀ màámi Rẹ̀mí náà sọ yìí o Olúrẹ̀mí mi kẹ́ ẹ máa gbọ́ kí Trump máa sọ wípé Donald Trump will regret what he did in Sokoto. With the support of Nigerians, we will respond within 48 hours. Sheikh Gumi. Àwọn wo ni Gumi ló wí fún nínú ọ̀rọ̀ tó wà lẹ̀?
ibo ni Gumi àtàwọn tá ti jọ ṣe meeting tá sọ wípé nǹkan tí President Trump ṣe like a fẹ́ fight back ṣùgbọ́n mo jẹ́rìí Nigerians a nílùú tí yí orin ti change wọ́n ti bojú Gumi jẹ́ online eléyìí ni Uncle Gumi speak for yourself you and who eléyìí ni Holy Ghost fire eléyìí ni can't government jail this man eléyìí ni who is we because obviously he's not referring to us. Is it not so obvious now that this Gumi is the administrative head of the bandits? Oh, eléyìí ni we support of Nigerians. Abeg him abeg me and my family no follow. Eléyìí ni bandits say we Nigeria. Oga, you and who? Wọ́n ti bojú Gumi jẹ́ wọ́n ti bà yé ẹ̀jẹ̀. Just air strike ẹyọkan ni Gumi yìí sunkún o. Ó máa tẹ̀léra wọn ní tàtàtàtàtà Gumi ẹ ti rógo. Trump máa play gbogbo terrorist kúrò ní Nàìjíríà láfíà dé. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Ààrẹ òpìtàn Ààrẹ Lájí Abbas ẹ ti báyé jẹ́ ẹ ti bọ̀run ṣe jẹ́. Ààrẹ òpìtàn Lájí Abbas ààrẹ òpìtàn Ọ̀yọ́ ẹ ti báyé jẹ́ ẹ ti bọ̀run ṣe jẹ́ pẹ̀lú ìtàn òfò àtàdánù tẹ́ ń pa kiri ilẹ̀. Ẹ pa ìtàn tí ẹ mú àlàáfíà omi àlàáfíà ilẹ̀ káàárọ̀ oòjíire ẹ bẹ̀rẹ̀ sí ní ru gbùdùgbùdùgbùdù báyìí. Ẹ pa ìtàn tí ẹ kó mi ẹṣin dà sílé ẹran ẹ kó mi ẹran dà sílé ẹṣin ẹ farin iwájú pọ̀ mọ́ tìpàkọ́ ẹ bẹ̀rẹ̀ sí ní dá wàhálà sílẹ̀. Ẹ pa ìtàn tí ẹ mú ẹ̀gbọ́n àtàbúrò ọ̀rẹ́ àtọ̀rẹ́ ẹbí àtẹbí nítorí ẹ fẹ́ pín ilẹ̀ káàárọ̀ oòjíire sí yẹ́lẹyẹ̀lẹ. Ẹ kẹ̀yìn wọn síra wọn ẹ wá gbọ́ nǹkan tí Lájí Abbas sọ. Ìgbàwọ́ ẹnu ìsìláàmù délé Ifẹ̀ nínú àwẹ̀ tí Arnold Thomas Walker kọ ní nǹkan bíi 500 years ago tí wọ́n máa tún ṣe àtúntẹ̀ rẹ̀ àbátúkọ rẹ̀ ní 1913 tó pè ní Preaching of Islam ọgbà yìí pé 11th century ní ìsìláàmù ti délé Ifẹ̀ ìrìn pé 1000 years ago inú Islam ti délé Ifẹ̀ 1000 years ago yẹn ní wéè bí ọ̀ràn míyàn tí ń ṣe bàbá náà wà Yorùbá tọ̀yọ́ ńgbà náà torí pé ńgbà náà àṣẹ ń wá láti Ilé Ifẹ̀ ilé mímọ́ fi ń sọ fún ẹ pé tẹ́lá níta ló jura wọn lọ nínú Ọọ̀ni àtàláàfin ìbéèrè ni ẹ̀yin lọ́kọ́kọ́ dáyé ni àbájì rẹ kókó lọ́kọ́kọ́ dérú ni àbórí lọ́kọ́kọ́ dé kókó ọ̀rọ̀ tó rù là ń sọ. Ẹ̀yin tẹ́ bá súnmọ́ Lájí Abbas ààrẹ òpìtàn Ọ̀yọ́ ẹ jẹ́ bá sòótọ́ ọ̀rọ̀ kẹjà lé ìkọ́nà kẹ sọ̀rọ̀ sí ìgboro etí ẹ̀ ṣó orí nǹkan tó ń pè ní àbùkù ẹ̀sìn àtẹ̀tẹ̀ ó ti ba lé ẹ lórí gògóńgò ẹ báyìí ó fẹ́ fi ẹ́ ṣẹ̀sìn tí ẹ bá lọ jáwọ́ lórí ìtàn òfò àti àdánù tẹ́ ẹ fi ń ṣùtì ara yín lẹ́sẹ̀ tẹ́ ẹ contradict ara yín téèyàn bá ti parọ́ jù láyé kò nímọ̀ gbà tí yóò máa sọ nǹkan tí kò yẹ kó sọ ẹ̀yin lẹ́ pàtàn lánàá ẹ̀yin lẹ́ máa padà wálé ní tẹ́ ẹ máa dojú ìtànà rú bẹ́ẹ̀ tí ń pa kan lẹ́ fi kan rú kan lẹ́ ń da gbogbo ẹ̀rú gùdùgùdù ẹ pa ìtàn títí ẹ kó mi ẹ ṣe dà sílé ẹran ẹ kó mi ẹran dà sílé ẹṣin ẹ farin iwájú pọ̀ mọ́ tìpàkọ́ ẹ pa ìtàn títí torí ẹ fẹ́ sọ wípé ẹ fẹ́ sọ ilẹ̀ Yorùbá yín ní Ọ̀yọ́ ẹ fẹ́ sọ di Ọlọ́run gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire ẹ wá fira yín ṣẹ̀sín torí ẹ̀sìn òun ni mo rí inú fídíò yìí. Àwọn ìtàn òfò àtàdánù tá ẹ̀ pa kiri ilẹ̀ kò mátà mọ́ we are no more interested in your ìtàn sinmi Lájí Abbas ẹ ti bayé jẹ́ ìbọ̀rún ṣe jẹ́ ẹ dá nǹkan rú wálé yín ti pọ̀jù pẹ̀lú ìtàn orí burúkú tẹ̀dẹ̀ wá ń pa nísìn a need ìtàn yín mọ́ we are tired of your ìtàn leave us alone wá láti ilẹ̀ Yorùbá. Ààrẹ Lájí Abbas wá gbọ́ dáadáa nínú ọ̀rọ̀ tó sọ mẹ́yẹn ó ní 1000 years ní Islam tó ti wà ní Ifẹ̀ kó tó di wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ wá bí bàbá yín Ọ̀rànmíyàn tẹ ló tẹ Ọ̀yọ́dó. Èmi kan mo pa o ọ̀tá mi ló para ẹ̀ níbi tó ń gbéròjọ́ kiri ilẹ̀ mi mímọ́ ti pa onílẹ̀ gan ti ṣán ẹ lẹ́nu.
kí wá lẹ́yìn ọmọ Ọ̀yọ́ wá ń ìjà tí ò lórí tí ò nídìí sí ṣe rí wípé ìjà ìbílẹ̀ yín ọmọ Yorùbá Ọ̀yọ́ ìjà ìbílẹ̀ wáyé ayé wájà. Ààrẹ Òpìtàn tẹ́ ẹ bá rí fídíò yìí ẹ ṣàdóhùn ara yín mọ̀ nígbà tẹ́yìn mọ̀ bẹ́ẹ̀ wípé Ilé Ifẹ̀ yìí gangan Ọọ̀ni ó ṣàgbà ọ̀dọ̀ títí yín kí lẹ wá dojú ìtàn rú sí torí àtijẹ àtàtì mú ìkànnì yẹn. Ní ìgbà tí fídíò ìdánwò mi mo list sí again and again and again ìkànnì yín ẹni tá à ń sá fún ni yín o. So ẹ mọ̀ wípé òtítọ́ àti lódodo Ilé Ifẹ̀ ti wà Mùsùlùmí ti wà ní Ilé Ifẹ̀ more than 1,000 years kó tó di wípé wọ́n ṣe wá lóyún Ọ̀rànmíyàn èyí tó tẹ ìlú Ọ̀yọ́ dó tí gbogbo yín pè ní bàbá gbogbo wa nísìn ẹni Ilé Ifẹ̀ ti wà years. As a matter of fact ẹ̀sìn Mùsùlùmí ti wọ Ilé Ifẹ̀ more than 1,000 years kó tó di wọ́n ṣe lóyún Ọ̀rànmíyàn tó wá tẹ Ọ̀yọ́ tí yín dó tẹ̀ ń pè ní Yorùbá lónìí. Kí ló dé tí gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ wá ń kógun ti bàbá Ọọ̀ni? Èmi ò wá gbèjà èèyàn kankan o. Ilẹ̀ bàbá mi lèmi ló yà sí o. Bá mi Ọọ̀ni ẹ kú ọdún, bá mi Aláàfin ẹ kú yèdún, ìlọlódì láàrin yín. Kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire torí àwa ìbáyìí Èkìtì ni mo ti wá, mi ò ń ṣe Yorùbá. Oǹdó ò ń ṣe Yorùbá. Ògùn ò ń ṣe Yorùbá. So far so good. Àwọn sábẹ́ Ọ̀yọ́ Akínmọ̀rin bíi 6 àbí ìkọ̀ọ̀kan yẹn àwọn nìkan ni ẹ̀ ń jẹ́ Yorùbá. Àwa yìí ò sí lábẹ́ yín ṣùgbọ́n mo wá jókòó mo fi ẹ̀mí bá ọ̀rọ̀ yìí lọ. Mo wá wò pé kí ni nǹkan gan tó wà tọ́lé ẹ̀yin Ọ̀yọ́ Yorùbá nísìn tẹ́ wá da gbogbo nǹkan rú tó ń lọ lódìlódì. Mo rí nírí wípé mo ti treat topic kan lọ́jọ́ kan tí ọmọ Ògùn State ìwọ tó bá wà lórí iṣẹ́ lọ́dún náà ọmọ Ògùn State ó pè wọlé ó ní àwọn kì í ṣe Yorùbá o. Èwo lẹ́yìn tún gbé wá yìí à ń fa lọ fà bọ̀ ni mo bá pe Ààrẹ Òpìtàn lọ́jọ́ náà pé bàbá ọ̀rọ̀ yìí ti ń rújú o ẹ bá mi gbórí wọlé ẹ wá bá mi dá sí. Ààrẹ Òpìtàn dé sọ lọ́jọ́ náà wípé lótìítọ́ ni Ògùn Èkìtì Oǹdó bẹ́ẹ̀ a kì í ṣe ara Yorùbá. Ọ̀yọ́ Akínmọ̀rin sábẹ́ àwọn ìlú bíi kótópókótópó bíi 6 yẹn àwọn ni wọ́n ń pè ní Yorùbá. Ṣùgbọ́n ní 18 kìíní kan according to him ó ní gbogbo wa àtògùn àtèkìtì Oǹdó gbogbo wa Ọ̀ṣun everybody àwa kóra wa papọ̀ àwa gbà wípé ká máa jẹ́ Yorùbá papọ̀. Ó ní gbogbo wa fi wá ń jẹ́ ta fi wá claim Yorùbá. Ibi tí ẹ̀yin kan tẹ́ ẹ jẹ́ ọlọ̀tẹ̀ ní Ọ̀yọ́ tẹ́ ti gbé parí mo rò wípé ẹ wá ń rí nírí wípé torí pé àwa tó kù yẹn a ti gbà láti máa jẹ́ Yorùbá tí ẹ̀ ń jẹ́ ẹ wá ti believe wípé Aláàfin tó bá ti jẹ ní Ọ̀yọ́ òun ló ní láti jẹ olórí gbogbo ọba pátápátá torí a ti gbà láti máa jẹ́ Yorùbá. Ẹ ti ṣe mistake ibi tẹ́ ti gbé parí nìyẹn. Kẹ́dẹ̀ máa wá wò ìbájẹ́ wípé ẹ fi ìwà tolerance àti nǹkan tó dáa ẹ fi kún ọ̀rọ̀ yìí ni why not if not wẹ́rẹ́lẹ̀ bá dẹ̀ àṣìfù kìíní yẹn ká lè fi wà kún ìtẹ̀síwájú àtòríṣiríṣi tó ń ṣe wípé àbòsí àtọ̀tẹ̀ òun lẹ́yàn láàyò every other good thing ó ṣe èwò sí yín. Ṣé ti wá bìlífù wípé nítorí pé gbogbo wa tó kù tá kì í ṣọmọ Yorùbá tá ti wá sọ wípé à ń claim Yorùbá ẹ ti wá rí wípé a ti gbé ògo Yorùbá ti mú orúkọ Yorùbá ó ti tàn káàkiri gbogbo àgbáyé ẹ wá wò wípé every other person people like Èkìtì Oǹdó ẹrú ni wá lábẹ́ yín àbí ká gbà fún yín ká máa hùwà ẹrú ká máa ṣe bí ẹrú ká máa rí yín bí Ọlọ́run. Ẹ jẹ́ wake up from your slumber. Bàbá Aláàfin ẹ wá ẹ kú ìyèdùn lẹ́ẹ̀kan sí èmi mà dẹ̀ ń bá yín sọ èmi ò sí nídìí ọ̀tẹ̀ o torí ọ̀tẹ̀ ò pé òtítọ́ ni máa sọ fún yín. Ṣé ẹ rí gbogbo àwọn tẹ́ kó rọra àwọn yìí kò sí nǹkan kan tó fẹ́ ṣe fún yín wọ́n ṣí adé orí yín aṣọ iye ara yín wọ́n á bọ báyìí wọ́n á bọ látòkè wá sísàlẹ̀ wọ́n á mú sísọ́ọ̀sì sí wọ́n á da petrol sí wọ́n á sọ̀nà sí àjò gúrúgúrú because tó bá tán tó dá páwù fún yín lẹ́yìn tí gbogbo ẹ̀ bá ń lọ lódìlódì. You see all these people they have nothing to lose. Àríire bá ní jẹ àgbọ̀nsálẹ̀ ni wọ́n ibi tó bá ti rí jẹ ní Ààrẹ Òpìtàn. So ẹ̀yin mọ̀ lótìtọ́ àti lódodo ẹ sì gbà wípé
Ifẹ̀ Ọọ̀ni ni àkọ́kọ́ ọba àbí Ilé Ifẹ̀ ní gbogbo wa ti wá. Wọ́n ti ń practice Islam more than 1,000 years kan tó bí Ọ̀rànmíyàn èyí tó tẹ Ọ̀yọ́ dó tẹ́ pè ní bàbá ti yín. Ìjà ìbílẹ̀ wálé ayé wájú ojú sí ìgbà mi tì fún yín. Ààrẹ Òpìtàn all eyes are on you láti sìn lọ pẹ̀lú ìtàn òfò àti ìtàn àdánù tẹ́ ń pa kiri ilẹ̀. Ẹ lọ ṣọ́ ara yín. Ṣé ní tí gbogbo wa bá dìde tì yín ẹ ń bọ́ sàn láì nígbà míì ẹ ń lanu wàláhì ọ̀rọ̀ ní jáde. Kò sí wàhálà o, mo fẹ́ kí gbogbo yín mọ̀ ni. Ṣebí ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ti pàtó títí tí bàbá Aláàfin Ọ̀wádé ìgbà táwọn náà ti dé wọ́n ti jẹ́ ká mọ̀ wípé wọn ò bá Èkìtì ṣe, wọn ò bá Oǹdó ṣe, wọn ò bá Ifẹ̀ ṣe. As a matter of fact anybody tó bá ti relate pẹ̀lú Ifẹ̀ ọ̀tá tí wọ́n ní. Aláàfin Ọ̀wádé mi ò rí yín fín nǹkan tá ẹ tẹ́ ẹ ṣe ìwà tẹ́ ẹ wù òun là ń sọ. Ẹ̀dẹ̀ ti jẹ́ ká mọ̀ wípé àwọn Fúlàní tó jẹ́ wípé àwọn náà kógun ja àwọn ìran bàbá yín for years tí wọ́n gbadé lọ tí wọ́n tún gba ìlú yín lọ. Ẹyọ àwọn ni ẹ̀yin wá délé ní tẹ́ gbé sórí bíi gálà tẹ́ hàn kìkiri nítorí ẹ rò wípé ẹ fẹ́ ṣe ọ̀tẹ̀ pẹ̀lú àwọn tó kù àbí ṣẹ́yìn ò mọ̀ wípé ẹdìyẹ tó bá yàgbẹ́ sí sàsùn àti sun ara ẹ̀ ló ń bàjẹ́. Ẹ wá wo bí tẹ́ ẹ lọ múlé sí ẹ wò wọ́n. Ẹ̀yin tó jẹ́ wípé àwọn ọmọ nígbà tá a ṣe ń kílèmù Yorùbá ẹ ti bà orúkọ Yorùbá jẹ́ láìpẹ́ láì jìnnà iṣẹ́ ń lọ lọ́wọ́. Ayé àyín lẹ́nu pé orúkọ Yorùbá kò ní sí mọ́. Oòduà to the world. Oòduà àdìmúlà. Ọmọ Èkìtì ni mí. Mo pọ ilé lẹ́nu ọjọ́ mẹ́ta mo tún béèrè ibo láti wá wọ́n ní Ifẹ̀ láti wá. Oòduà. Tó bá jẹ́ pé nǹkan tẹ́ fẹ́ nìyẹn ẹ máa continue ara yín máa tó balẹ̀. Má gbàgbé láti bá mi kọ́mẹ̀ntì sí ibi fídíò yìí, má sì gbàgbé láti bá mi like ẹ̀, má gbàgbé láti bá mi share kó dé ọ̀dọ̀ Ààrẹ Òpìtàn fúnra lára ẹ̀ kó fetí ara ẹ̀ gbọ́. Ẹ mọ̀ nǹkan tẹ́ ẹ ṣe rádaràda ìtàn òfò òun lẹ́dẹ̀ ń pa kiri. Ẹ ti ń bọ́ sẹ́sìn o, ẹ̀sìn ti dé o. Má gbàgbé láti bá mi share, má gbàgbé láti bá mi tumble. Happy New Year in advance.